فمرحبا بقدوم الشهر الكريم، شهر رمضان الذي أنزل فيه القرآن. تعلمون جميعا أن رمضان قادم علينا، وأن المسلمين في مشارق الأرض وفي مغاربها استقبال هذا الشهر الكريم حبا وسرورا وفرحا بقدوم هذا الشهر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني إتسواجلات نترى شهر رمضان آداب وأحكام الشيخ إمام ابن علي الأثري حفظه الله عز وجل. أفاني المفسد السادس من مفسدات الصيام. إن كان لك فاتما بأهوجه، إن كان لك فإنه وقتي مصف يوما بأهوجه تجد تبابا وجه يوجب القضاء فقط. èyàn san àwẹ̀ náà padà ní, kò ní sí kàfàrà lọ́rùn èyàn, kò ní sí ìtara kankan lọ́rùn èyàn. òun náà ni qat'u niyyatil iftar aw qat'u niyyatis siyam, qat'u niyyatis siyam, kí yẹn gé àníyàn àwẹ̀ pé ìgbàwẹ̀ mọ́. afáàní wa ma'na dhalik, ìtumọ̀ eléyìí òun ni pé anna man nawa al-fitra bi qalbihi, ẹni tó bá dà níyàn pẹ̀lú ọkàn rẹ̀ pé òun ti jáwẹ̀ òun. ولم يبق بينه وبين الإفطار إلا تناول الطعام أو الشراب، tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣẹ́kùn láàrin òun àti kó jáwẹ̀ yìí tó tayọ kíni, tó tayọ kó jẹun àti kó mumi. فسد صومه، àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. kò tí jẹun, kò tí mumi, ṣùgbọ́n ó ní láti sọ́kàn, ó sì ní láníyàn pé òun ti jáwẹ̀ òun. sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nǹkan فسد صومه، àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. ووجب عليه قضاء هذا اليوم، sísan ọjọ́ yìí padà ó sì ti jọ́ràn yàn lé lórí. afáàní والدليل على ذلك، ẹ̀rí lórí eléyìí òun ni pé أنه قطع نية الصيام والصيام لا يصح إلا بنية. sọ ẹ̀rí lórí rẹ̀ ní pé nìyí ó ti gé àníyàn wẹ̀rẹ̀, àwẹ̀ sì ní kò lè lálàáfíà àfi pẹ̀lú àníyàn. so àníyàn tí ó ti ní nípìnlẹ̀ tó jẹ́ kí àwẹ̀ rẹ̀ kó lálàáfíà ó ti gé báyìí, ó ti gé àníyàn náà. so torí ilé ìlú jẹ́ pé kí ni àwẹ̀ rẹ̀ níbẹ̀ ó ti já. afáàní wa yanbaghi at-tanabbuhu ila anna hunaka farqan bayna amrayn. ó ní ó sì yẹ kí a ṣàkíyèsí, kí a pe àkíyèsí, ká ṣàkíyèsí lórí pé ìyàtọ̀ wà láàrin alámọ̀rí méjì kan. alámọ̀rí aláwọ̀kan ni pé bayna man nawa al-fitr, láàrin ẹni tí ó dà níyàn láti jáwẹ̀ rẹ̀ láti túnú, wa bayna man azama ala al-akli wash-shurb, àti ẹni tí pé ó sọ pé màá jẹun màá mumi. ẹni pé eléyìí ó sọ pé mo ti jáwẹ̀ mi pẹ̀lú àníyàn rẹ̀, sọ pé àwẹ̀ òun ti lọ. ẹni ẹlẹ́ẹ̀kejì ó sọ pé tí n bá róúnjẹ màá jẹun màá fi jáwẹ̀ mi, tí n bá rómi bí tí mo lọ yìí màá mumi màá fi jáwẹ̀ mi, tí n bá ti rí òun sì ń gbáwẹ̀ lọ ni. afáàní faman nawa al-fitra aftar, ẹnikẹ́ni tó bá ti dàníyàn pé wọ́n jáwé òun, tó ti dàníyàn pé àwẹ̀ òun ti já, so àwẹ̀ rẹ̀ ńkọ́ ó ti já. li'annahu qata'a an-niyyah, torí pé ó ti gé àníyàn ilé tó fi ń gbáwẹ̀ lọ. wọ́n ní wa amma man azama ala al-fitr, ṣùgbọ́n tó bá pinnu wípé wọ́n jáwé òun, ó pinnu, ó dẹ̀ ní èèmù pé máa jáwé òun tó bá rí tó wọ́n jẹ, fa huwa lam yaqta' an-niyyah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan kò tí ì gé àníyàn rẹ̀.
wọ́n ní wa innama azama faqat ala al-akli wash-shurb so ó kàn ní ìpinnu lórí pé òun jẹun òun mú mi lásán wọ́n ní fa mithlu hadha la yakunu mufattira irú nǹkan báyìí kò kí ń ba ààwẹ̀ jẹ́ wọ́n ní wa li ma'rifati al-farqi bayna al-amrayn láti mọ ìyàtọ̀ tó wà láàrin alámọ̀rí méjèèjì أنقل لك كلام الشيخ العثيمين في ذلك هنا أمور الشيخ العثيمين ولوري الأمري فقد جاء في مجموع فتاواه ولو ننو مجموع فتاواه أنه سئل عن رجل مسافر وصائم في رمضان نوى الفطر وبي الشيخ ابن عثيمين نقول راكنا كاتب أنشري عجو وسنباوي إنه رمضان ó wá dà níyàn pé òun ti jáwé òun lè complete ẹ̀mọ́ òun ti já thumma lam yajid ma yuftiru bih so lẹ́yìn náà kò wá rí tí ó jẹ kò rí nǹkan kan tí ó jẹ ó ti dà níyàn pé òun ti jáwé òun ó lérò pé wọ́n rí nǹkan tó wọ́n jẹ ni tó ń bá sún síwájú díẹ̀ kò wá rí tí ó jẹ ó ní fa'adala an niyyatihi so ó wá ṣe kíni ó wá gúnrí kúrò níbi àníyàn rẹ̀ tó níyàn àníyàn tó ti ní pé òun ó jáwé òun yẹn ó wá ṣe kí ní wá padà fi àníyàn yẹn kalẹ̀ wa akmala sawma ila al-maghrib ó wá complete àwẹ̀ yẹn títí di àsìkò maghrib ó complete àwẹ̀ rẹ̀ lẹ́ni tí ó ń lérò pé òun sì láwẹ̀ ni fama sihhatu sawmihi so kí ni ìlàlàáfíà àwẹ̀ rẹ̀ ṣé àwẹ̀ rẹ̀ níbẹ̀ ṣó lálàáfíà fa ajaba fadilatuhu bi qawlihi so fadilatu shaykh al-allamatu al-Uthaymin rahimahullahu ta'ala wọ́n á dáhùn wípé sawmuhu ghayru sahih àwẹ̀ rẹ̀ ní báyìí kò lálàáfíà o àwẹ̀ rẹ̀ kò lálàáfíà o wa yajibu alayhi al-qada ọ̀ràn yẹn sí ní kó san àwẹ̀ náà padà li'annahu lamma nawa al-fitra aftar torí pé ńgbà tó dà níyàn pé òun ti jáwé òun yẹn àwẹ̀ rẹ̀ ti já wa amma law qala ṣùgbọ́n tó bá yẹ kó sọ wípé in wajadtu ma'an sharibtu tó yẹ kó tó sọ ní pé àti bá rómi níbi tí mo lọ yìí máa mú mi wa illa fa'ana ala sawmi tí bá ti wá rí o mo gbààwẹ̀ lọ nìyẹn tí bá rómi bí tí mo lọ yìí máa jáwẹ̀ mi ṣùgbọ́n tí bá ti rí mo gbààwẹ̀ mi lọ nìyẹn afáàní walam yajid al-ma' kò wá rí omi tí ò bá wá rí omi fa hadha sawmuhu sahihun so eléyìí àwẹ̀ rẹ̀ yẹn báyìí ó ṣe lálàáfíà àwẹ̀ rẹ̀ yẹn báyìí nǹkan ó ṣe lálàáfíà li'annahu lam yaqta' an-niyyah torí pé kò tí gé àníyàn rẹ̀ walakinahu 'allaqa al-fitra ala wujudi shay ṣùgbọ́n ó so títúnú rẹ̀ jíjáwé rẹ̀ ó so mọ́ nǹkan kan pé tó ń bá rí nǹkan báyìí òun jáwé òun kò sọ pé mo ti já kó gé àníyàn rẹ̀ walam yajid shay'a walam yujad shay'u so nǹkan tó sì ní tó ń bá rí yìí so nǹkan náà kò sí kò rí fa yabqa ala niyyatihi al-ula yóò wá ṣẹ́kù lórí àníyàn rẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tí ṣe kí ni àníyàn ààwẹ̀ intaha kalamu Shaykh al-Uthaymin rahimahullah so wọ́n ní pé ọ̀rọ̀ Shaykh ibn Uthaymin ó ti parí síbí afáwa ní fahadha al-fatwa kama tara fiha at-tafriqu bayna amrayn wọ́n ní fatwa yìí gẹ́gẹ́ bí wọ́n náà ṣe rí wọ́n bẹ́ẹ̀ rẹ̀ ìṣòpin aláàrin nǹkan méjì بين من نوى الفطرة لا أنتي وداني يكون وجاوه بأن قطع نية الصيام ولو بيؤجي نية أغوره فسد صومه ففسد صومه تياوره سبجة ولو انتوشيه وبين من عزم على فعل محظور أجل أنتي أو نقبل وشين ككاتيو يكوشي لاسكو تنباوي بأن يأكل أو يشرب ó pinnu pé òun jẹun tàbí wọn mú mi thumma lam yaf'al lẹ́yìn náà kò wá ṣe fahadha la yafsudu sawmuhu irú yẹn báyìí àwẹ̀ tí ọkọ̀ kò bàjẹ́ wọ́n ni fahakama ash-shaykhu bi'adami sihhati man nawa al-fitra wa lam yahkum bifasadi siyami man 'azama 'ala al-fitr fahakama ash-shaykhu bi'adami sihhati man nawa al-fitr so Sheikh wa dájọ́ lórí pé kíni wípé ẹni tó dà níyàn pé àwẹ̀ òun ti jáwé òun so irẹ́ nǹkan àwẹ̀ rẹ̀ kò lálàáfíà so walam yahkum bi fasadi siyami man azama ala al-fitr so wọ́n sì dájọ́ lórí pé ẹni tó pinnu láti jáwé rẹ̀ tó bá rí tí ó jẹ
wọn dájọ́ lórí páwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́. so bí eléyìí bó ṣe rí náà ni afáwa ní al-mufsidu as-sabi' nǹkan alákeje eléyìí tí ó máa ń bá àwẹ̀ jẹ́ min mufsidati as-siyam nínú àwọn kan tó máa ń bá àwẹ̀ jẹ́ òun ni al-hijama ṣíṣe hijama ní wa ma'na hadha ìtumọ̀ eléyìí ni pé anna man ihtajama athna'a an-nahari wa huwa sa'imun faqad fasada sawmuhu. ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó bá ṣe hijama tó ṣe cupping lásìkò tí ààwẹ̀ ń lọ lọ́sàn irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ààwẹ̀ rẹ̀ ti bàjẹ́. afáàní wa huwa qawlu al-hanabila eléyìí ni ọ̀rọ̀ àwọn hanabila wa qawlu Ata àti ọ̀rọ̀ Ata ibn Abi Rabah wal imam Ahmad àti ọ̀rọ̀ imam Ahmad wa Ishaq ibn Rahuya àti ọ̀rọ̀ Ishaq ama Rahuya wa ibn al-Mundhir àti ibn al-Mundhir wa ibn Khuzaymah wa Abd al-Rahman ibn Mahdi wa ikhtiyar Shaykh al-Islam ibn al-Qayyim wa Shaykh ibn Baz wa Shaykh Muhammad ibn Salih al-Uthaymin. so wọ́n ní pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé ẹni tó bá ṣe hijama àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ òun ni ibi tí àwọn àfáà ta kàyí ta kárúkọ àwọn yìí ibi tí wọ́n lọ ní ilé afáàní wa huwa marwiyun an jam'in min as-sahaba nǹkan kan sì ní ìtẹ́ pé wọ́n gbà wá tí wọ́n report láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sahaba ni minhum nínú wọn òun ni Abu Musa al-Ash'ari aláwọ̀kọ̀ni lẹ́yìn ibn Umar lẹ́yìn ibn Abbas àti Thawban Rafi' ibn Khadij Shaddad ibn Aus àti Aisha àti Usama ibn Zayd àti Abu Huraira àti Ma'qil ibn Sinan radiyallahu anhum àwọn mẹ́wàá ilé náà sahaba tí wọ́n sọkún ọgbà ọ̀rọ̀ yìí wà látọ̀dọ̀ wọn. wọ́n ni wastadallu bima ruwiya عن النبي صلى الله عليه وسلم أنه قال wọ́n ni táwọn àfáyí àwọn olùmọ̀yà àwọn sàhábà ìtàn fi ṣẹ̀rí wọ́n náà ni tó wọ́n gbọ́ alátọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam ipe ọ̀sá ipe aftara alhajimu walmahjum ẹni tí ó ń ṣe hijama fún yà àtẹni tó ń ṣe hijama fún àwẹ̀ wọn ti jáwó. وهو حديث مروي عن 3 من الصحابة وان حديث كان يتوقع على تدو عامتنا الصحابة وهم أنا شداد بن أوس أتي ثوبان أتي رافع بن خديج رضي الله عنهم أفن وهي أحاديث صحيحة سنقول أو حديث تدل لفيان صححها جمع من الحفاظ àwọn kan náà wọ́n huffaz náà wọ́n lò máa gbà àwọn fún ní hadith wọ́n ṣe kí ni wọ́n sọ pé hadith náà lálàáfíà nínú wa òun náà ni al-imam Aliyu ibn al-Madini bákan náà al-imam Ahmad bákan náà ibn Khuzaymah rahimahullahu ta'ala. wọ́n ni wa mimma allalu bih náà kan tí wọ́n fi ṣe ìlà tí wọ́n fi ṣe ẹ̀rí so tí wọ́n fi ṣe ìdí tí àwẹ̀ tó bá ṣe hijama tí ó fi bàjẹ́ òun ni pé annahum qalu wọ́n sọ pé inna khuruj ad-dami alladhi yahsulu bil hijama yuaddi ila da'fi al-badan wọ́n ní ẹ̀jẹ̀ ilé tó máa ń jáde ní ìgbà tí wọ́n bá ṣe hijama tí ó jáde lára èèyàn so yóò lédè sí kí èèyàn weak wa yahtaju ma'ahu as-sa'imu ila taghdhiyah tó jẹ́ pé aláwẹ̀ tó bá ṣe hijama ni yóò bùkátà sí kó wá nǹkan jẹ láti fi gbé ara rẹ̀ dúró padà. afan waqad bayyana shaykhul islami ibn Taymiyyah rahimahullahu ta'ala wajha kawn al-hijamati mufattiratan awdaha bayan wọ́n kí shaykhul islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé ní àlàyé lè tí ó fi ń kílẹ̀ jù ojú pọ̀nà tí ṣíṣe hijama tó fi máa ń ba àwẹ̀ jẹ́. فقال رحمه الله في مجموع الفتاوى فابن تيمية أصلا مجموع الفتاوى وأما من تدبر أصول الشرع ومقاصده إذن تبا رنو جنله سي أو يكمل شريعة أتي أو إرنب شريعة
فإنه رأى الشارع لما أمر بالصوم يوري باتي الله سبحانه وتعالى تقبل شيء كما قبله أمر فيه بالاعتدال أقبل شيء بلو رنا كما شيء وتوسي بيعوا حتى كره الوصال تيتو يكوكين أكوريرا الوصال النبي صلى الله عليه وسلم وني كما شيء وصال فكان الله سبحانه وتعالى تيو شلو بفوا كما جسالي كده ماشينو so kò fẹ́ kí a ṣe wìsal ká máa gba àgbà yípo iná nìyẹn wa amara bi ta'jil al-fitr so ash-shari' tí ṣànábì sallallahu alayhi wa sallam ó ṣe kí ni ó pa aláṣẹ pẹ̀lú pé kí a máa yára láti túnu wa ta'khir as-sahur ká sì máa lọ ra jẹsàrí wa ja'ala a'dala as-siyam wa afdalahu siyam Dawud وجعل أعدل الصيام وأفضله صيام داود so ó sì jẹ́ ká mọ̀ pé àwẹ̀ lè tó fi ń dájú tó fi ń correct tó fi ń dúró dédé jù tó fi ń lọ́lá jù òun ni siyamu Dawud òun pé kí n kana yasumu yawman wa yuftiru yawman a máa gba ọjọ́ kan a máa túnú ọjọ́ kan gbogbo àwẹ̀ lónìí kò ní gbà lọ́la yóò gbà lọ́túnla kò ní gbà ní ọjọ́ mẹ́rin wa kana min al-adl ó wá jẹ́ pé nínú déédéé nínú ìṣedéédé ni pé alla yakhruju min al-insan ma huwa qiyamu quwwatihi aw ma huwa qiyamu qutihi aw quwwatihi ó kó má jáde lára èèyàn in tó jẹ́ pé òun ni agbára rẹ̀ òun ló máa ń gbé dúró so nínú déédé eléyìí tí wọ́n bùkátà lọ́dọ̀ aláwẹ̀ òun pé kí ó má jẹ́ kó jáde lára rẹ̀ nítorí pé òun ni ó gbé dúró ni ó fún ní agbára ní falqai'u yukhrijul ghidha ibi ní ó máa ń yọ oúnjẹ jáde kúrò lára wal istimna'u yukhrijul mani mímá ṣe istimna mímá masturbate yóò mú sperm jáde lára èèyàn wal haidu yukhrijud dam al haidu ni yóò mú ẹ̀jẹ̀ jáde lára èèyàn ni wa bi hadhihi al umur qiwamul badan so pẹ̀lú àwọn nǹkan yìí sì ni ara fi máa ń dúró ní ó fi ní okun sí lakin ṣùgbọ́n farqun bayna ma yumkinu al-ihtirazu minhu wa ma la yumkin ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin tẹ́ pé ìyẹn lè ṣe kúrò ń bẹ̀ ìyẹn lè rọrọ̀ kúrò ń bẹ̀ tí ìyẹn lè má ṣe àti kan tẹ́ pé kò sí èyàn ò lè ṣe kí ni èyàn ò lè control ẹ̀ fúnra èyàn wọ́n ní fal-ihtilamu la yumkinu al-ihtirazu minhu kí yẹn lálàá kó dá sára nǹkan tẹ́ pé èyàn ò lè ṣe kúrò ń bẹ̀ èyàn kò sọ́gbọ́n tí yẹn fẹ́ dá láti fi restrict nǹkan yẹn wa kadhalika man dhar'ahu al-qay' bẹ́ẹ̀ náà lẹ́ni tí ebi bá gbé tí ṣe pé òun ló pè ebi gbé ni wa kadha damul istihada so àti ẹ̀jẹ̀ al-istihada eléyìí tó máa ń jáde ní àsìkò tí pé kìí ṣe àsìkò haida fóbìnrin so tí lè ṣe àsìkò nifas tí pé ẹ̀jẹ̀ yẹn kà máa jáde náà wọ́n ní fa innahu laysa lahu waqtun mu'ayyan so nǹkan yìí ni kò ní àsìkò kan pàtó bi khilafi damil haid yàtọ̀ sí ẹ̀jẹ̀ menstruation tiẹ̀ ẹ̀jẹ̀ menstruation òun ní àsìkò kan pàtó fa inna lahu waqtan mu'ayyana òun ní àsìkò kan pàtó wọ́n ní fal muhtajimu ẹni tó ń ṣe hijama ni akhraja dama ó yọ ẹ̀jẹ̀ rẹ̀ jáde ni wa kadhalika al muftasib mẹ́nà lẹ́ntí ó ṣe kí ni tó la ọwọ́ rẹ̀ bí wọ́n gùn ní nǹkan ní ọwọ́ lápójúwé torí kí wọ́n bá lè ṣe test kan bá lè check ẹ̀jẹ̀ rẹ̀ bi khilafi man kharaja damuhu bighayri ikhtiyarihi wọ́n yàtọ̀ sẹ́ntẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ jáde man kharaja damuhu bighayri ikhtiyarihi ẹ̀jẹ̀ tí ẹ jáde lára rẹ̀ láì jẹ́ pé òun ló choose ipé kẹjẹ náà jáde kal majruhi gẹ́bẹ̀ tí ó ní ọgbẹ́ ẹni tó kọsẹ̀ lápójúwé ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ so afani fa inna hadha la yumkinu al-ihtirazu minhu so eléyìí ni kí ara gbọgbẹ́ ní ìkẹsìn kan tí a lè sá fún èyàn ò lè kò sí bí a ṣe fẹ́ kọ́ dí kẹjẹ náà jáde yóò jáde náà ní rásìkò yìí fakanat al-hijamatu min jinsi al-qay' so hijama wa ni òun náà wá dà gẹ́gẹ́ bí èébì wal istimna àti masturbating wal hayd àti menstruating
وكان خروج دم الجرح من جنس الاستحاضة والاحتلام وذرع القيء. So kí ẹ̀jẹ̀ egbò kó jáde bóyá ní ọgbẹ́ lára kẹ́jẹ̀ jáde lára èèyàn lásìkò yìí, so òun wá dà gẹ́gẹ́ bí ìran ẹ̀jẹ̀ al-istihada iná ni ẹ̀jẹ̀ ilé tí pé a máa jáde lára èèyàn, ẹ̀jẹ̀ àwọ̀dá a máa jáde lára obìnrin lásìkò tí ó kìí ṣe àsìkò haid. wal-ihtilam ó tó dà gẹ́gẹ́ bí ihtilam náà, ó dà gẹ́gẹ́ bí kéèyàn ṣe kí èèyàn ó lálàá kó wá dà sára. wa dhar'i al-qay' bákan náà kí èébì kó gbéyàn. wọ́n ní faqad tanasabat ash-shari'atu wa tashabahat wa lam takhruj 'an al-qiyas. so wọ́n ní pé sharia ni ó ṣe dédé ara wọn ó sì jọra wọn, so kò sì jáde kúrò lábẹ́ al-qiyas. yẹni pé lè wọ́n lo qiyas níbi so láti fi sọ pé àwọn ìdájọ́ yìí ó jọra wọn. so àwọn olùmọ́dé ní idha kana ash-shay'u haraman fala yumkinu an naqula fi nadhirihi wa shabihihi bi annahu halal. tí nǹkan bá jẹ́ haram a lè sọ nípa tó jọ tí wọ́n ṣe kí tí wọ́n rí bákan kan náà ká sọ pé halal lòun. so òun náà gba ìdájọ́ kí ni yóò gba ìdájọ́ nǹkan tí a sọ pé ó jẹ́ haram yìí. so lè ní parí ọ̀rọ̀ Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala níbi walam takhruj 'anil qiyas. afáàní wa dhahaba jam'un min al-ulama'i wa dhahaba jam'un min ahli al-'ilmi ila al-qawli bi anna al-hijamata fi nahari Ramadan laysat min al-mufattirat. so apá kan náà ulama so wọ́n ní jam'un àwọn tó pọ̀ náà nínú àwọn ulama so bal àwọn ni jumhur àwọn tó pọ̀jù náà ulama ni wọ́n lọ síbi pé alhijama ní lọ́sàn àwẹ̀ kìí ṣe kíni kò sínú àwọn kan tó máa ń ba àwẹ̀ jẹ́. wa annahu la haraja ala man ihtajama naharan, àti pé kò sí aburú kankan lórí ẹni tí ó bá ṣe kíni tó bá ṣe hijama lọ́sàn wa huwa sa'imun lásìkò tí ó ń gbààwẹ̀. wọ́n ní wa aqul afáàní àwọn wa sọ pé na'am bẹ́ẹ̀ ni hadha sahih eléyìí lálàáfíà ń pé ọ̀rọ̀ yìí táwọn sọ yìí ní pápá kan náà olùmọ̀ wọ́n lọ síbi nǹkan yìí nǹkan tí ó lálàáfíà ni. wọ́n ní faqad dhahaba al-hanafiyyatu wal-malikiyyatu wash-shafi'iyyatu ila al-qawli bi anna man ihtajama athna'a an-nahari wa huwa sa'im lam yafsud sawmuhu. wọ́n ní bẹ́ẹ̀ ni apá kan náà wọ́n ní àwọn al-hanafiyya àti àwọn malikiyya àti àwọn shafi'iyya wọ́n lọ síbi pé ẹni tó bá ṣe hijama lọ́sàn àwẹ̀ lẹ́ni tó ń gbé àwẹ̀ ìrọ̀ àwẹ̀ ń tàn ò kò bàjẹ́. wọ́n ní wa aqwa mastadallu bih in tó ń lágbára jù nínú tó wọ́n fi ṣẹ̀rí òun náà ni pé ma fi sahihayn tó nù sahihu al-Bukhari àti sahihu Muslim min hadith ibn Abbas radiyallahu anhuma annahu qala. so nínú hadithu ibn Abbas radiyallahu anhuma ipe ó sọ pé ihtajama rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa muhrimun. anabi sallallahu alayhi wa sallam ó ṣe hijama ní àsìkò tí ó gbé harami tó wà ní hajj àbí umrah. wa fi riwayatin lil Bukhari inú riwaya mi ti al-imam al-Bukhari tí wọ́n gbé jáde ó wà ń bẹ̀ pé anna nabiyya sallallahu alayhi wa sallam ihtajama wa huwa muhrimun wa ihtajama huwa sa'imun. so ó wà bẹ́ẹ̀ pé Ànábì sallallahu alayhi wa sallam ó ṣe hijama lásìkò tí ó gbé harami ó yìí tún ṣe hijama náà ní àsìkò tí ó ń gbààwẹ̀. afáàní wa fi riwayatin inú riwaya mi ihtajama an-nabiyyu sallallahu alayhi wa sallam wa huwa sa'imun. Ànábì sallallahu alayhi wa sallam ṣe hijama lásìkò tí ó ń gbààwẹ̀ tó sì jẹ́ aláwẹ̀. ó ní wal waqi' eléyìí tí ó ṣẹlẹ̀ tó sì lálàáfíà ni pé annahu laysa fi hadha al-hadith dilalatun ala jawaz al-hijamati lis-sa'im. wọ́n ní kò sí bí hadith yìí ìtọ́ka lórí pé ó tọ́ fún aláwẹ̀ láti ṣe hijama. wọ́n ní wa yujabu ala al-istidlal bihi min wajhayn.
so àwọn wa èsì táwọn fọ́ èsì lórí pé mi máa fi àwọn hadith yìí ṣẹ̀rí so èsì lórí rẹ̀ ojúpọ̀nà méjì ni èsì náà yóò gbà wá tá fi ṣàlàyé pé ẹ̀rí ká máa fi hadith yìí ṣẹ̀rí lórí pé èèyàn lè ṣe hijama lásìkò tí ń gbààwẹ̀ so pé nǹkan tí pé kò wọlé so ọ̀nà méjì ni èsì yóò gbà wá wọ́n ní al-wajh al-awwal ojúpọ̀nà aláwọ̀kọ́ ni pé anna istidlalakum hadha ojúpọ̀nà ìntẹ́ fi ń ṣe ẹ̀rí ọ̀nà tẹ́ ń gbà mẹ́rìwá ìntẹ́ fi ṣẹ̀rí innama huwa istidlalun bi hadithin fi'li ìmá ṣẹ̀rí pẹ̀lú hadithu kan tó pé hadithun fi'li hadithu tó pé iṣẹ́ ni hadithu tó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ Nabi sallallahu alaihi wasallam ẹ̀nà tó tó ajẹ́ muhtamil tó tún ní ihtimal tó tẹ́ pé ó lóyún púpọ̀ ó lè bí dúdú ó lè bí pupa ó lè bí bèjì ó lè báyọ̀ká wa mastadlalna bihi hadithun qawliyyun sarih wọ́n ni táwọn sì fi ṣẹ̀rí táwọn hadithu kan tẹ́ pé qawliyyun sarihun inan so hadithu tó jẹ́ hadithu ọ̀rọ̀ ni Nabi sallallahu alaihi wasallam ló sọ ó dẹ̀ wà sarih ó kílẹ̀ pé aftara al-hajim wal-mahjum afan wa idha ta'arada al-qawlu ma'a al-fi'li quddima al-qawlu so ní pé tí ọ̀rọ̀ àti iṣẹ́ Nabi sallallahu alaihi wasallam tó bá ti takura wọn báyẹn a ṣe kíni a ti ọ̀rọ̀ rẹ̀ a ti síwájú ni so inshallah ta'ala kí a ka ọ̀rọ̀ àfánà torí pé a ń bọ́ wa sọ àsọlé lórí àwọn ọ̀rọ̀ yìí so ní tí yóò fi nílẹ̀ pé eléyìí tí àfá tí wọ́n ń fèsì lé lórí níbí òun ni ọ̀rọ̀ tó lálàáfíà ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ẹni tí ó bá ṣe hijama ní àsìkò tó ń gbààwẹ̀ sọ pé àwẹ̀ rẹ̀ ò já so òun ni ọ̀rọ̀ tí ó fi ń ṣe déédé jù bí a ṣe padà mú wá inṣáàlá ta'ala ó lè má rọrùn nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé kó jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ilé tí ó ń bọ̀ inṣáàlá ta'ala afáni alwajhu thani ojú pọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí a fi fèsì lórí in tí àwọn tí wọ́n sọ pé hijamu jáwẹ̀ tí wọ́n fi ń ṣẹ̀rí wọ́n ní pé anna ma'a kawni hadithan fi'liyan wọ́n ní pé pẹ̀lú bí hadithu ìwé jẹ́ hadithu iṣẹ́ yìí tẹ́ pé ó ń fún wa nírò nípa iṣẹ́ Nabi sallallahu alaihi wasallam illa annahu qad tawaradat alayhi iddatu ihtimalatin mutasawiyatin fil quwwa so bí kí pé àwọn ihtimalat àwọn ọ̀nà ilé tó pọ̀ ní ihtimal yẹn pé in tẹ́ pé a lè fi alẹ́sàfíà ilé lọ láfíà àbí ilé ẹtún jẹ́ káwò báyìí ẹtún jẹ́ káwò báyìí ẹtún jẹ́ káwò báyìí so àwọn ẹtún jẹ́ káwò báyìí tí a lè mú wá lórí hadithun fi'li tí ẹ fi ń ṣẹ̀rí ìpé ó pọ̀ gan tí ó gbọ́n dẹ̀ ń ṣe dédé ara wọn níbi agbára ọjọ́ lágbára bá kankan náà tamna'u min sihhati al-ihtijaj bi tí ó ní fún wa ní àǹfààní tí ó kọ̀díwá láti jẹ́ kí a ṣe ká fi ṣẹ̀rí wọ́n ni wa bayanu dhalika كالتالي so àlàyé inta sọ yìí òun ló ń bọ̀ yìí الاحتمال الأول احتمال aláwọ̀kọ́ òun ni pé أنه احتجم وهو صائم فأفطر لذلك òun ká sọ pé النبي صلى الله عليه وسلم احتجم النبي صلى الله عليه وسلم وهو صائم يعني pé النبي صلى الله عليه وسلم ó ṣe hijama lásìkò tó ń gbààwẹ̀ فأفطر لذلك ó wá ṣe kíni ó wá jáwẹ̀ rẹ̀ nítorí nǹkan yẹn ó jáwẹ̀ rẹ̀ nítorí rẹ̀ nígbà a lè sọ bẹ́ẹ̀ pé ó ṣe hijama ó sì jáwẹ̀ rẹ̀ wọ́n ní idh laysa fil hadithi ma yufidu anna an-nabiyya sallallahu alayhi wa sallam istamarra sa'ima torí pé kò sí nínú hadith yẹn in tí ó lè ṣe wá láǹfààní pa nabi sallallahu alayhi wa sallam ó complete ààwẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ṣe hijama wọ́n ní fa in qila tí wọ́n bá sọ pé إن مفهومه يدل على أن النبي صلى الله عليه وسلم استمر صائما so مفهوم حديثي on tọ́ka sí pé النبي صلى الله عليه وسلم ó complete àwẹ̀ rẹ̀ ni فيقال ó láwọ́ sọ pé إن سلم بهذا المفهوم tí a bá ti wá juwọ́lẹ̀ fún àgbọ́yé yìí
tàbá juwọ́lẹ̀ fún àgbọ́yé tí ẹgbọ́yé tẹ́sọ pé gbọ́yé bí hadithi ní fa huwa mu'aridun bi mantuq a ṣe kí a tako pẹ̀lú mantuq tí ṣe mafhum a tako pẹ̀lú ọ̀rọ̀ ilé tánàbí sallallahu alaihi wasallam tó sọlẹ̀ wal mantuq wa huwa aftara al-hajim wal mahjum aqwa mantuq sì ní ó lágbára ju mafhum lọ ilé tí ṣe aftara al-hajim wal mahjum so mantuq àǹfààní kan náà ilé tí a ṣe ń bí so náà ni pé tabari hadithu mafhum tàbí taari nǹkankan ẹ̀rí kan tẹ́ kí mafhum ni agbọ́yé látara ọ̀rọ̀ kan látara hadithu kan látara aya kan agbọ́yé látara aya kan ni pé in tí aya yìí sọ ni pé kama ìdàkejì aya yìí mafhum mukhalafa rẹ̀ o ni pé kama ṣe nǹkan báyìí so awari hadithu mi tó jẹ́ kí tó jẹ́ mantuq yani pé kí na nabi sallallahu alaihi wasallam ó sọ ó lámọ́lẹ̀ pé ẹ má ṣe nǹkan báyìí àbí nǹkan báyìí ẹ lè má ṣe tó tako mafhumu yẹn tó tako àgbọ́yé tá gbọ́yé ń bí hadith aláwọ̀kan yẹn so a ṣe kí ni mantuq yìí òun láṣe kí ni láti síwájú òun láṣe kí ni láti síwájú gẹ́gẹ́ bí hadith àwọn hadith eléyìí tí àwọn khawarij tí wọ́n máa ń lò lápèjúwe nípa al-khuruj ala al-hukam so nípa pé anabi sallallahu alaihi wasallam sọ nípa pé yaqudukum bi kitabillah ẹni tí ó bá máa darí yín tẹ́ pé yaqudukum bi kitabillah yóò máa darí yín pẹ̀lú tírà Allah subhanahu wa ta'ala àwọn sọ pé kí ni mafhumu hadithi àgbọ́yé hadithi ni pé kí ni tẹ́ni tí ó bá fẹ́ máa darí wa tí ó bá ti ní darí wa pẹ̀lú tírà Allah subhanahu wa ta'ala tí ó nílò fi Allah jalla wa ala rẹ̀ bẹ́ẹ̀ nǹkan ká má gbà lórí mafhumu nìyẹn níta àgbọ́yé hadithi náà nìyẹn nítòótọ́ ni pé yaqudukum bi kitabillah olórí tí yóò máa darí ní pé kí ni olórí kan tẹ́ pé yaqudukum bi kitabillah wa in kana abadan habashiyan yaqudukum bi kitabillah ó kama qala sallallahu alaihi wasallam tí ó máa darí yín pẹ̀lú tírà Allah subhanahu wa ta'ala so àwọn wa sọ fún pé eléyìí mafhumu ni àgbọ́yé tẹ́ gbọ́yé nínú hadithi náà eléyìí àwa ní mantuq tó lágbára ju mafhumu yìí lọ òun ni pé kí ni òun nípa Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam ó sọ fún wa wípé yóò ó ń bọ̀ lẹ́yìn òun àwọn umara ọ̀kan àwọn olórí kan tẹ́ pé la yahtaduna bihadiyi aw la yahduna bihadiyi wa la yahtaduna bihadiyi wa la yastannuna bisunnati wọn ní máa lo ìlànà mi wọn ní máa tẹ̀lé sunna mi wọn ní máa tẹ̀lé sunna mi wọn ní máa fi òfin Allah subhanahu wa ta'ala dájọ́ so inú riwaya nínú hadithu mi Ànábì ní ẹ máa rí athara lẹ́yìn mi ìmá yára ẹni jẹ́ ẹ máa rí lẹ́yìn mi ṣe al-athara ṣe wà nínú al-hukmu bima anzala Allah rárá kama yẹn jẹ́ kama kówòlú jẹ́ kama gbówà wẹ̀yàn so kò sí nínú pé à ń dájọ́ pẹ̀lú tírà Allah subhanahu wa ta'ala tó ti bí Ànábì sallallahu alaihi wasallam ọ̀sá ìfẹ́kín fasbiru ẹ ṣe sùúrù tẹ́bá ti nírò àwọn lórí báyìí so eléyìí ní sí mantuq yìí ó ti gbá mafhumu ta gbọ́ ibi yaqudukum bi kitabillah ó ti gbá dànù so eléyìí mo kàn mú wá kó máa jẹ́ bí àǹfààní fún wa ni afọ́wọ́n ni al-ihtimalu ath-thani ihtimalu ẹlẹ́kejì ojúkọ̀nà ẹlẹ́kejì ta tún fi lè mú ọ̀rọ̀ wá lórí hadithi ta tún sọ pé nǹkan mi tún wà ta tún lè mú wá lórí hadithi ni pé anna nabiyya sallallahu alaihi wasallam kana maridan fahtajam wani pé alẹ́ sẹ́kọ́ nabi sallallahu alaihi wasallam ó sì kìíní ló fi ṣe hijama wal maridu yubahu lahu al-fitr aláàrẹ̀sì ní in tó tọ́ fún ni kó ṣe kí ni kó túnú ويؤيد ذلك ما أخرجه البخاري من حديث ابن عباس رضي الله عنهما فنكون تيو تصفوات إليه تعصي ونتال الإمام البخاري تنبجر أنه حديث ابن عباس رضي الله عنهما وصيبي احتجم النبي صلى الله عليه وسلم وهو محرم من وجع كان به بماء يقال له لح جمل so ó ní pé Ànábì sallallahu alaihi wasallam ó ṣe hijama nígbà tó gbé harami
min waja'in kana bihi látara pain kan tó ń feel bima'in láyé kan tí omi wà ń bẹ̀ tẹ́ pé wọ́n máa pè àyè yìí ní luhyu jamal so àyè kan ní Mẹ́kà. afáàní al-ihtimalu thalith ihtimal ẹlẹ́kẹta wọ́n ní pé anna nabiyya sallallahu alaihi wasallam kana musafiran wọ́n ní pé anabi sallallahu alaihi wasallam onírin àjò ni ó ń ṣe ní àjò ni a sọ pé ihtajama wa huwa muhrim ó ṣe hijama nígbà tó gbé harami ń pé ó ń ṣe ní àjò lásìkò yẹn wal musafiru yubahu lahu al-fitr so onírin àjò sí ní ẹni tí ó tọ́ láti ṣe kí láti ṣe hijama ni láti túnú ó tọ́ fún onírin àjò láti túnú láti jáwẹ̀. أفواني وإذا نظرنا إلى هذه الاحتمالات الواردة على هذا الحديث تبوا واحتمالات أو أن تيموا لا في با حديث يدانو حديث كي احتجم النبي صلى الله عليه وسلم وهو محرم وهو صائم توفي ولا تفوا بدنوي والمتساوية في القوة تجك بموني أشديدين بأكبره تبين لنا عدم صحة الاحتجاج به على أن الحجامة لا تفطر سيما سوى كل لا في التي في شري لوري بي حجاما كوكين باوجا فإن قيل طبعا قد روي عن أنس رضي الله عنه قيل له أنت توا لوري روري بي يلي شكيني يلي حجاما كباوجا طبعا سيكون ابن وقبه على طرق أنس بن مالك رضي الله عنه يكون وصفه يكون أكنتم تكرهون الحجامة للصائم على أهد النبي صلى الله عليه وسلم شيء من كرر كي ألا ويوش حجامة لا سكى النبي صلى الله عليه وسلم قال ونكون أنس وصيكون لا تروا إلا من أجل الضعف أحفين تريتي حجامة يوبا وكين إيرين به أخرجه البخاري الإمام البخاري بجده فيقال جوابا على هذا انتهى مع الصلاة لا تبي في السلوري انتما تمواي لا ترى أنس نكوي هذه الرواية عن أنس رضي الله عنه تحتاج إلى تأمل رواية ولا ترى أنس بكاتا سيروري بكاتا سكارو دادا بمعنى تمارا نكوي أن أنس رضي الله عنه يرى جواز الحجامة للصائم لمن لا تضعفه so ní pé ìta máa rí ń bẹ̀ ni pé Anas ó rí pó tọ́ fún ẹni tí ó jẹ́ aláwẹ̀ láti ṣe hijama tó bá jẹ́ pé hijama yẹn ò ní ṣe kíni kò ní wíkínì wọ́n ni wa mafhumu kalamihi àgbáyé ọ̀rọ̀ rẹ̀ ni pé kíni annahu idha kanat tud'ifuka fala tahtajim àgbáyé ọ̀rọ̀ rẹ̀ ni pé tó bá jẹ́ pé hijama yóò mú ọ wík má ṣe kíni má ṣe wọn wà bí hádà taqrir pẹ̀lú ìtafẹ́ nílẹ̀ yìí لا يصح القول بأن أنسا يرى جواز الحجامة للصائم كوتا كوا فيون الله لا تراره كوا سيبي أنس ولبط فعلا ولا تش حجامة وإنما يقال انت كان لسانك أنه يرى جوازها في حال دون حال يبقى أولي بي أطا لاسكوكا أسيري بي كوتا لاسكوكا وآمل أن تتأمل هذا التقرير يا طالب العلم مولانا كاكو رونسي تقرير انتعفين إليه إلى أكيكو أفاني هو الوجه الثاني أنا لكج تعرفي في سيلوري حديث أنس نكوي أن القول بأن الحجامة إنما نهي عنها لأجل الضعف يرد عليه أن قليل القيء يفطر so نكوي كاسايك بي حجامة ني إديتوا في قا ونكوي nítorí pé kí ẹ má bà weak so nítorí weakness ni wọ́n fi kọ́ wọ́n fi ní ká má ṣe wọ́n ní ń ta lè mú wá lórí eléyìí láti fi gbádà ní pé kí ni qalil al-qay èébì kékeré yufattir ó máa ń bá wẹ̀jẹ̀ wa qalilu al-qay'i la yud'ifu al-badan so èébì kékeré sì ní kò kí ń weaken ara bí ẹ̀yẹn ká bì ní ẹ̀bì díẹ̀ kò kí ń weaken ara èèyàn wa ma'a dhalika tó ti bẹ́ẹ̀ náà tó ti pé ó lè máa weaken èèyàn ja'alathu ash-shari'atu min al-mufattirat shari'atu ṣe nínú àwọn kan tó máa ń ba àwẹ̀ jẹ́ náà shari'a ó ṣe nínú àwọn kan tó máa ń ba àwẹ̀ jẹ́ afáàní al-wajhu ath-thalith ojúkún ẹlẹ́kẹta anna anasan radiyallahu anhu qad khalafahu ghayruhu min as-sahaba alladhina yarawna anna al-hijamata mufattira
wọ́n ní pé Anas ní àwọn tí wọ́n yàtọ̀ sínú àwọn sàhábà wọ́n ti khalafa rẹ̀ wọ́n ti yapa rẹ̀ àwọn tí wọ́n rí pé hijama ni ó máa ń ba àwẹ̀ jẹ́ wọ́n ní wal qa'idatul usuliyya qa'ida usuliyya ìpínlẹ̀ lọ́dọ̀ àwọn àfọ́ ní usul òun sì ní pé anna as-sahabata radiyallahu anhum idha ikhtalafu ala qawlayn akhadhna al-ashbaha bid-dalil táwọn sàhábà tó bá ti yapa sọ́nà méjì tó bá ti pín sọ́nà méjì eléyìí tá gbámú nínú ọ̀rọ̀ wọn eléyìí tí ó bá jọ ẹ̀rí jù eléyìí tẹ́rì bá sọ́pọ̀tì jù nínú ọ̀rọ̀ wọn lágbámú ó ní wa dalilu huna ma'a man ja'ala al-hijamata mufattiratan ẹ̀rí níbi sí ni ó wà pẹ̀lú àwọn tí wọ́n bá ṣe hijama ní tí máa ń bá àwẹ̀ jẹ́ ni wọ́n ní ba'da dhalika yuqal so lẹ́yìn eléyìí tá ti wá mú wáyìí àtún sọ pé al-awla bis-sa'imi eléyìí tó fi ń lẹ́tọ̀ sí jù tó fi ń dáa jù fún aláwẹ̀ òun ni pé ta'khiru al-hijamati ila al-layl kó lọ hijama lára títí di alẹ́ khurujan min al-khilaf láti fi jáde kúrò bí khilaf láti jáde kúrò bí yàpẹ́ inú yìí illa idha ihtaja ilayha àfi tó bá ń bùkátà sí wáyé pé ó ní hájà sí ولم يمكنه الانتظار لما بعد غروب الشمس tí ó sì lè ṣe kíni tí ó lè ní sùúrù di ẹ̀yìn ìgbà tó rùn bá wọ̀ fàhínà idhin yahtajim so nígbà náà sọ pé kíni kó ṣe hijama wa yuftir yóò sì jáwẹ̀rẹ̀ wa yaqdi hadha al-yawm yahtajim yóò ṣe hijama wa yuftir àwẹ̀ yóò já àní sọ pé yóò jáwẹ̀rẹ̀ ma torí ibi tí a fà táwọn dúró sí nígbé kíni hijama gan fúra láàrẹ̀ ó ṣe kíni ó bá wẹ̀ jẹ́ so yahtajim wa yuftir yóò ṣe hijama àwẹ̀ yóò sì já yóò bàjẹ́ wa yaqdi hadha al-yawm yóò wá san ọjọ́ yìí padà yóò san ọjọ́ yìí padà so eléyìí ni ọ̀rọ̀ olùmọ̀wá Shaykh Imam Ibn Ali Al-Athari hafidhahullahu ta'ala inṣáàllahu ta'ala nínú dánlẹ́kọ̀ọ́lẹ̀ tó ń bọ̀ á ṣàlàyé bí ó ṣe jẹ́ pé léètò lálàáfíà pẹ̀lú ẹ̀rí òun ni ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé èèyàn lè ṣe kíni èèyàn lè ṣe hijama ní àsìkò tí yàn gbáwẹ̀ tó jẹ́ pé kò bá àwẹ̀ èèyàn kò bá jẹ́ wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh